bàbá ń bẹ láyé má fojú dẹni tí ó kàwé ìwé mélòó ló kà tọ́jọ́ ẹ lójú agbára mélòó lọ́lọ́run fún ẹ àwọn kan ti succeed láyé tí wọ́n ń control ayé tí wọ́n ò sì kàwé ń ló jẹ́ kó pa mí lẹ́rìn nígbà tọ́rọ̀ Yorùbá nation tó ṣẹlẹ̀ táwọn kan pariwo wọ́n ní Sunday Igboho ó kàwé and so what ìwọ tó kàwé kí ló fi dà láyé Sunday Igboho ọ̀mọ̀wé hàn kíni kíni túmọ̀ yẹn aláwọn kan ti darí ayé wọn ò kàwé wọn dẹ̀ rí òkè gùn ọmọ ìyá mi ń tọ́ da orílẹ̀-èdè Nàìjíríà láàmú poverty ni majority àwọn ọmọ tí ń bẹ lábẹ́ bíríìjì tí wọ́n ń gúngògún bẹ kiri yìí orí omi pé wọ́n rora wọn pín ní wọ́n fojú dira wọn páwọn ò lè jẹ́ nǹkan ni ká ní wọn ò fojú dira wọn ni wọn ò bá bára wọn lókè àmọ́ nítorí pé wọ́n fojú dira wọn wọ́n padà ẹ̀yìn wọ́n di criminal orúkọ bàjẹ́ láyé ó tó bàjẹ́ wájú Ọlọ́run látàkìrà náà sọ̀gìrán fíìmù ha sọmọtì jẹ́ kí n sọ fún ẹ àwọn kan ti ga láyé gbogbo ẹni ó kàwé tíwé òjò gbádùn tí ọmọ that stark illiterate and so what ẹni tó jẹ́ illiterate lọ́nà ìwé ọmọ nǹkan míì tí wọ́n náà mọ̀ ìwé ṣe pàtàkì láyé kẹ́dà ó kàwé nínú nǹkan tí máa ń polish life ẹ̀dá education jẹ́ kan anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní talabul ilmi faridatun ala kulli muslimin wal muslima kó wá mímọ̀ kó do ní mímọ̀ láyé kí wọn náà dẹni tó lajú tó kẹ́kọ̀ọ́ anabi ní compulsory ni for both Muslim male and female is very very compulsory síbẹ̀ ló ti wá fojú dẹ̀kọ̀ ibẹ̀ ló ti sọ pé òní kẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n succeed láyé kì í ṣe pé wọn ò fẹ́ kẹ́kọ̀ọ́ they were victim of circumstance nǹkan kan ló dì wọ́n lọ́wọ́ mú tí wọn ò fi kẹ́kọ̀ọ́ délẹ̀ ọba mi wá catapult wọn lọ́nà ibòmíì ìwọ láǹfààní àti kàwé kàwé ó wá fẹ́ compare lecture mi tòní pèsè báwọn kan wọ́n ní wọn ò kàwé wọ́n sì dókè láyé ó lè má débi kankan látàkìrà náà sọ̀gìrán fíìmù ha sọmọtìn ìnálébàhùn dọ́tà tó di mi mú kí látàlẹ́ lára àwọn tí wọ́n ti gbìyànjú láyé tí wọ́n sì dókè ìran Yorùbá ẹjọ́ rí ìwà ó pé ìran Yorùbá ẹ lọ ronú dákun mọ́fọba tó ní ẹ̀bẹ̀ ọ́ tí wọ́n bá ń ṣàdúrà tàbí tí wọ́n bá ń fẹ́ nìkan jọba mọ́tàkó nínú ó pọ́sibù kó jẹ́ pé wọ́n lọ́ọ́ jẹ bàbá ọba máa gbádùn gbà mí ìjọba lọ bọ́ọ̀ bá gbà kọ́rẹ́ rẹ̀ ọjọba ó lè dọ̀rẹ́ ọba ó gbọ́ mi yé bọ́ọ̀ bá gbà kẹ́gbọ́n rẹ̀ kó jọba ó lè dàbúrò ọba Ọlọ́run ní pin ọba mi agbóore fẹ́lòmíì tẹ̀ lérò ọba mi mọ̀ ní ìwọ ń fojú di Ọlọ́run ẹnìkan ò kàwé ẹnìkan ò mọ nǹkan kan nígbà Ọlọ́run níbi tó wọ́n gbọ́ lágbánu ìwọ tó kàwé kí ló fi achieve láyé ó dá akẹ́dà ó kàwé bẹ́ẹ̀dá bá l'opportunity àti kàwé tí ò bá ní education òkú ni láyé kò tí ì kú ni àmẹ́ni tí ò l'opportunity ẹ̀ má fi ṣe yẹ̀yẹ́ má underrate ẹ̀ má look down upon him jẹ́ ń fún ẹ lápèjúwe márùn nítorí network kí n tètè palẹ̀ wá sí yìí mọ́ jẹ́ ń fún ẹ lápèjúwe márùn péré bóyá o lè ronú kó o mọ̀ pọ́ba tó ní wá kò sí bí Ọlọ́run ò lè gbọ́ lágbà. Prime Minister Britain bóyá ètò kú ń bẹ̀ níbi sì ń bẹ́ẹ̀ lọ́wọ́ ni Tony Blair gbogbo yín lẹ́ẹ̀rántí ẹ̀ ṣe é lérò pé ó ní university ó ní first degree ni ibo ló ti ní drop out ni kò sàdédé drop out ìṣòro lóde síbẹ̀ ńgbà Ọlọ́run kádà wọ́n tàgì ẹ̀ ní failure nígbà tó wà nílé ìwé ni at end tàkọ́kọ́ ló fail ó wá padà tún mú ó dẹ̀ succeed láyé failure ni wọ́n tàgì Tony Blair kò ní kó má débi tí ó dé láyé jẹ́ ń tún fún ẹ lápèjúwe kan kò mọ̀ pọ́ bá ńlá lọ́lọ́run arákùnrin kan bẹ nínú àwọn tí wọ́n gbìyànjú láyé òun ló sẹ́ẹ̀tì ń tà ń pè ní kámẹ́rà tá a fi ń ya fọ́tò lẹ́ni ìgbìyànjú ẹ̀ ni ìgbìyànjú ẹ̀ ń ló jẹ́ ká ní kámẹ́rà lẹ́ni gbogbo ń tà ń wò yìí ara gbìyànjú tárákùnrin yẹn tó ti ṣe ni Thomas Edison òun ló gbìyànjú ẹ béèrè pé dìgírì mélòó ló ní ẹ lọ béèrè lọ́wọ́ rẹ̀ dìgírì mélòó ló ní kò ní secondary school drop out ní ìgbà kádàrá pé yọ jẹ́ nǹkan láyé ó jẹ́ nǹkan wọ́n ń pe àwọn kan wọ́n ń pe wọ́n ní Wright brothers àwọn tá a wí wọ́n expel wọn ní secondary school ni àmọ́ wọn ò rora wọn pin páwọn ò lè jẹ́ nǹkan
àìmọye ẹni tán expel ní school àìmọye ẹni tán rusticate tí wọ́n lè kúrò nílé ẹ̀kọ́ gíga ọwọ́ àpàdà wàá dọ̀gá lórí àwọn tí wọ́n lè tó o bá ti rora rẹ pin tó o bá ti sinmi tó o bá ti ní focus tó o bá ti ní target ó débi tó ń lọ jẹ́ n tún fún àwọn tí mo wá wí àwọn Wright brothers àwọn ní ìpìlẹ̀ aeroplane tá ń lò láyé òde òní lọ wádìí dáadáa àwọn ní àkọ́kọ́ flying tó ń jẹ́ aircraft jẹ́ n tún fún ọ nìkan kọjọ́ ó tó lọ nítorí network tó fẹ́ máa ṣe mọ̀nàmọ́ná ọ̀kan nínú ẹni tó lówó jù láyé ẹni tó ṣẹ̀ṣẹ̀ kúrò nípò ẹni tó lówó jù láyé lónìí ìyẹn Bill Gates certificate mélòó lónìí Bill Gates olówó ayé tí gbogbo ayé mọ̀ yẹn certificate mélòó ni Bill Gates ní kó parí yunifásitì ẹ̀ lọ wádìí dáadáa drop out lòun náà ńgbà kádàrá pé yóò débi tá a ní yóò dé ó dé bẹ́ẹ̀ jẹ́ n tún fún ọ lápèjúwe kan sí kí n tó lọ nẹ́tíwọ̀kì yìí ó ń jẹ́ kí n máa kánjú kò jẹ́ kí n lè dé gbogbo ibi tí mo fẹ́ dé lórí lecture yìí jẹ́ n tún fún ẹ lápèjúwe kan kó o mọ̀ pé kò sí tọ́lọ́hun kádàrá láti ṣe jẹ́ n tún sọ fún ẹ Mark Zuckerberg tó ní Facebook tó ní WhatsApp dìgírì mélòó ló ní só kàwé tán ni kò kàwé tán drop out lòun náà ó drop out nítorí circumstance tó kọjá ẹ̀mí ẹ̀ kì í ṣe pé nítorí pọ́yọ̀ nǹkan kan ló gbé kúrò nílé ẹ̀kọ́ ó wá rò pé sóhun wà jẹ́ failure láyé ni arákùnrin yìí bá dìde pẹ̀lú ìrònú pẹ̀lú ọgbọ́n ó gbé Facebook kalẹ̀ bí ni mo fi ń ṣe wáàsí tí wọ́n ń gbọ́ mi dìgírì mélòó ló ní ẹni tó ní Facebook drop out ni kí ló dé tí wọ́n ń ròyìn àpín kí ló dé tí wọ́n rò pé ẹni tí ó kàwé ò lè jẹ́ nǹkan láyé education ó important tó bá fẹ́ jẹ́ nǹkan is very very necessary anabi gan náà ó pàtàkì education anabi tí ò ní certificate ẹyọ kan tó gbé Quran tí ń dázù ọpọlọ gbogbo ẹni tó ní gbogbo tó jẹ́ gbogbo professor láyé òun náà ò ní certificate ẹyọ kan ẹ̀tàlàfà ṣáàdà ní ṣáàdà oríire yàtọ̀ fún certificate o lè ní certificate ogún bọ́lọ̀ wọn bá kọ oríire mọ́ failure ni ó jẹ́ ẹlòmíì lè má ní certificate kó jẹ́ pé ní ó control certificate ọgbọ̀n mi ní ká má kẹ́kọ̀ọ́ mi ní ká má kàwé láyé àmọ́ tí mò ń sọ ni pé má fojú di nìyàn ní tí mò ń sọ ni pé má fojú di ẹ̀dá ọlọ́run ọmọọlá nítorí ẹni kọ́ nítorí ọ̀la ni látàkìrà náà sọ̀gìrà fíìmù ká sọmọtì ìnálíbà òun dọ́tà tó di mi mú kí látà lẹ́ àṣàjì ìnálíbà òun dọ́tà tó di mi mú kí látà lẹ́ àṣà gbogbo ọ̀ràn Yorùbá lápapọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation àwa tá a jọ jẹ́ mùsùlùmí ẹja ṣe pẹ̀lẹ́ ilẹ̀ ń yọ̀ wọ́n kó ìjọjọ pé yọjà fúnlẹ̀ Yorùbá ẹ̀yìn kan lẹ́bọ ní àkójọ ẹlẹ́ẹ̀ní débẹ̀ ẹlẹ́bọ ní àkójọ bí mùsùlùmí bá ti pọ̀ ńbẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀lẹ́ ẹbọ àárín wọn lọ ẹ̀yin ò fi tẹ̀yìn gbàgbọ́ ẹ̀ fi lé ẹbọ yẹn kúrò ńbẹ̀ ni ẹlẹ́ẹ̀ní bá wọn ṣe ẹ̀tún rí pọ́n ṣe bákan ẹ̀tún ní tí wọn bá dá alẹ̀ tán kò ní sáàyè fún mùsùlùmí lọ́pọ̀ jù nílẹ̀ Yorùbá population mùsùlùmí lọ́pọ̀ jù bóò ni ò ṣe ní sáàyè mùsùlùmí ẹjẹ́ àmọ́ àtọ̀tún àtòsí ni ká máa fi sí ẹ má jẹ́ àmọ́ tí gbogbo nǹkan sí ẹ̀sìn lọ́rùn àwọn nǹkan kọ̀ọ̀kan ń bẹ tó jẹ́ pé o nídìí àti take risk tó o bá fẹ́ succeed láyé ẹ̀dá tí o bá ready àti take risk ò lè jẹ́ nǹkan kan láyé mi sọ wípé dandan kí àwùjọ mùsùlùmí kájọ yẹn Oòduà mi ò sọ yẹn kò sí ntọ́kàn mi pẹ̀lú yẹn lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹbọ ọbẹ̀ ńlá ní bá wọn ṣe ẹbọ ọbẹ̀ ńlá ní bá wọn lọ́wọ́ sí tọ́mọ ìyá wa tó jẹ́ mùsùlùmí bá dìde tó ló wọn sáré orílẹ̀-èdè tá a bá rí pówó ọ̀tẹ̀ ká fún ní support